nílé ọmọ Yorùbá àṣẹ ẹniyẹ ọmọ Yorùbá akọ ẹlẹ́dẹ̀ ọmọ Yorùbá jẹ́ ká ṣeré ọmọ Yorùbá. Aṣọ Yorùbá dùn wọ̀, èdè Yorùbá dùn sọ, oúnjẹ Yorùbá dùn jẹ, ọmọ Yorùbá dùn fi ṣe ọ̀rẹ́. Dédé wòyí ẹ̀yin èèyàn mi, ẹ sì káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò aládùn, ètò alárinrin, ètò ṢoGbédè. Ìṣọ̀lá lórúkọ mi. Lónìí mo sì ní àwọn àlejò ńlá, àwọn àlejò pàtàkì pẹ̀lú mi. Wọ́n wá bá mi kẹ́kọ̀ọ́, wọ́n wá bá mi rẹ́rìn, wọ́n wá bá mi ṣeré. Lórí ètò yìí a ní abala mẹ́ta. Abala kìíní, kí lo rí? Abala ìkejì, kí lo gbọ́? Abala ìkẹta, kí lo wí? Ẹ ní àǹfààní láti jẹ $2,000 tàbí kẹ́ ẹ jẹ mí lówó òun tàbúrà. Bẹ́ẹ̀ ni tẹ́lá dẹ̀ jẹ mí lówó kẹ́ tó kúrò bí àwọn sọ yín ṣòkòtò mú ṣọ́jú yé wa. Bẹ́ẹ̀ ni. Ẹ wá gbọ́, tí wọ́n bá sọ èdè Gẹ̀ẹ́sì ẹ gbọ́dọ̀ tẹ fèrè iwájú yín. Tẹ́ ẹ bá tẹ̀ owó yín máa lọ sílẹ̀ nítorí pé tí bá gbọ́ máa yọ owó yín. Táwọn náà bá sọ èdè Gẹ̀ẹ́sì ẹ gbọ́dọ̀ tẹ fèrè iwájú yín. Tẹ́ ẹ bá tẹ̀ kí ló máa ṣẹlẹ̀? Owó wa máa lọlẹ̀. Bẹ́ẹ̀ ni owó yín máa lọlẹ̀. Àwọn òfin wa nìyẹn, ṣùgbọ́n tẹ́ bá ti ń ta kí lo wí ẹ gbọ́dọ̀ báwo ṣe máa ń sọ. Ká fojú kóra wa. Ẹ gbọ́dọ̀ concentrate nítorí náà tó bá sọ èdè Gẹ̀ẹ́sì ńgbà yẹn èmi ni màá mú wọn. Èmi ni màá mú yín ní ó ti yé yín. Tẹ́ bá ti ń ta kí lo wí náà ẹ gbọ́dọ̀ gbọ́ra yín yé nítorí náà èmi màá máa mú wọn nígbà yẹn kò ní nílò láti máa tẹ torí káwọn èèyàn kan ti wá sórí ètò yìí táwọn èèyàn wá ti ń tẹ kí lórí wọ́n máa sọ èdè Gẹ̀ẹ́sì ọmọ ké ẹ̀ nílé ìjọ owó yín wá máa lọlẹ̀ ṣùgbọ́n àti yín yẹn padà. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ yín, ibi tẹ́ ti wá ní orílẹ̀-èdè Nàìjíríà àti iṣẹ́ tẹ́ ń ṣe. Orúkọ mi ni Adébùkọ́lá Ọlọ́runfẹ́mi. Mo wá láti ìpínlẹ̀ Ọ̀tún Èkìtì. Ìpínlẹ̀ Ọ̀tún Èkìtì. Ìlú Ọ̀tún Èkìtì. Mo dẹ̀ ń ṣe iṣẹ́ olóúnjẹ. Mo ń ṣe oúnjẹ. Bí aláṣẹ. Bí aláṣẹ, bẹ́ẹ̀ ni. Kí lorúkọ? Orúkọ ilé-iṣẹ́ mi ni Book Naija oúnjẹ. Mi fẹ́ sọ èdè Gẹ̀ẹ́sì. Èmi ti fẹ́ tẹ̀lé Book Naija yẹn orúkọ ni orúkọ ilé-iṣẹ́ mi ni Book Naija oúnjẹ yẹn. Book Naija food. Bẹ́ẹ̀ ni. Ẹ kú iṣẹ́. Ibo lẹ́dẹ̀ wà ẹ wà ní Fọ́nì bí àbí? Bẹ́ẹ̀ ni Fọ́nì yìí mo wà. Bẹ́ẹ̀ ni Fọ́nì Texas. Fọ́nì Texas. Kò jìnnà sí Dallas Texas. Bẹ́ẹ̀ ni. Ẹ ti sọ bí tẹ́ ti wá Èkìtì, ẹ ti sọ orúkọ yín, ẹ ti sọ iṣẹ́ tẹ́ ń ṣe. Ẹ ṣeun. Ẹ ṣé. Kí lorúkọ yín mà? Orúkọ tèmi ni Ìyáàfin Adéyínká Jíbóyè. Ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ni mí. Èmi ni ọmọ Ìkòyí Ẹ̀ṣọ́. Ọmọ ogun burú ìlú gbọ́dọ̀ ró. Nílùú bá ti ró líle lógún lé. Oríkì wa nìyẹn. Ìyẹn náà dáa. Mo kọ́ iṣẹ́ nípa ìṣirò. Accounting àbí Bó ṣe jẹ́ náà nìyẹn. Ṣùgbọ́n mo ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Mo fẹ́ dàbí yín báyìí kémi náà fẹ̀yìntì. Ẹ débẹ̀ lágbára Ọlọ́run. Àmì o, àṣẹ, ẹ ṣeun. Ṣé èdè Gẹ̀ẹ́sì lẹ ń sọ? Èdè Gẹ̀ẹ́sì bíi ti báwo? Rárá. Ẹ ṣeun. Èdè Gẹ̀ẹ́sì o. Ẹ sọ no nítorí náà owó yín ti. Ẹ ti jẹ wá ní $10 báyìí. Ṣá ti bẹ̀rẹ̀ nìyẹn, àwọn náà sọ èdè Gẹ̀ẹ́sì. Ìbò ló ti sọ èdè Gẹ̀ẹ́sì. Alẹ́ pé Akànṣe kí ni? A ti bẹ̀rẹ̀ ti pẹ́. Àbínú ẹ ti jẹ wá ní $10. Kí lorúkọ yín, ibi tẹ́ ti wá àti nǹkan tẹ́ ẹ ṣe fún iṣẹ́? Orúkọ mi Dọ́lání Àjìlá. Ọmọ àrọ̀ mi rèé. Ọlọ́rọ̀ má dé. Ọ̀rọ̀ ti bí mi. Iṣẹ́ mo gbọ́wọ́ ju Yorùbá lọ. Ẹ sọ o. Iṣẹ́ mi ṣe dókítà mi rí àwọn aláàrùn ọpọlọ. Ẹ dúró ní. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ tí rárá ọmọ alọ́rọ̀ má dé mi rèé. Orúkọ mi Dọ́lání Àjìlá. Iṣẹ́ yìí ṣe
dókítà mi rèé ẹ jù bẹ́ẹ̀ lọ. Ibo lẹ ti wá? Ọ̀wọ̀ Ondo State lórí ìlú ní ìpínlẹ̀ Ondo. Ṣé mo gbà? Ìpínlẹ̀ Ondo ló ń fẹ́ sọ. ẹ ṣeun nínú ọ̀wọ̀ yẹn state jáde gbogbo ẹ ti jẹ́ wá ní $25. ẹ san o ṣùgbọ́n yes. bó ṣe rí yẹn ẹ wo olóòtú. kí ni ìṣe kankan? Ọ̀wọ̀ ẹ ṣeun o etí yín kálẹ̀ kọ́kọ́. Ondo. nípínlẹ̀ Ondo. Ọ̀wọ̀ mi wé ó yàtọ̀ sí Yorùbá o. inú mi dẹ̀ dùn mẹ́rin sọ ọ̀wọ̀ yẹn tẹ́ wá fi English mọ́ inú mi dùn. ṣe ó yá ẹ̀yẹ fún wa. ẹ ṣe gan olóòtú orúkọ tèmi ni Ìdòwú Búsàrè mo wá láti ìpínlẹ̀ Ìbàdàn mo wá láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mo mọ̀ nǹkan tẹ́ fẹ́ ṣe ń bẹ̀ yẹn àwa ló ń pè ní ajíṣebí Ọ̀yọ́ là ń rí Ọ̀yọ́ ò ṣe bàbá ẹnìkan inú wa dùn láti wá sí orí ètò yìí olóòtú ẹ ṣe gan. bẹ́ẹ̀ni ẹ ti jẹ mí ní $50 Olúwa máa bá yín ṣe ẹ máa lọ sókè. bẹ́ẹ̀ni bọ̀ sí ìjọba yín jẹ́ rẹ̀ a máa bá yín dọ̀yọ́ ó yá ẹja bẹ̀rẹ̀ àti dé abala kí ló rí báyìí o ẹ máa rí àwòrán lórí àtẹ agbáwòrán tàn a sì máa bí pé kí lè rí o ẹ lè máa sọ nǹkan tẹ́ rí fún wa ẹ̀yin lè máa kọ́kọ́ lọ ṣe ti ṣe tán. a ti ṣe tán. ó yá ìbéèrè àkọ́kọ́ kí ni cup? Ife. ẹ tí ẹ jẹ́ kí n gbé ife owó yín o ti lọ sókè báyẹn ẹ gbà ife ẹ wá dúró ẹ múra mi wá o. àwọn abọ́sọ̀dọ̀ tí 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 ìbéèrè tó wọ́n ní kí ni. ó ti dáhùn. ìbá ó yá ẹ ká wà lọ sọ́dọ̀ tí àti jẹ́ ní $10 báyẹn kí ni ginger ní èdè Yorùbá. olóòtú. ẹ mọ̀ gan ló ń jẹ́ bẹ̀rẹ̀ ẹ mọ̀ gan. kílẹ̀ wá ibi tẹ́ ti gbé wa bẹ̀rẹ̀ yìí tó yẹ kí ẹ múra wá ni o. ṣé máa fún wa ní àǹfààní láti. ata wà nínú orúkọ ẹ̀. Atayẹrí. kò ń ṣe atare. Atayẹrí. Atayẹrí kò ń ṣe atayẹrí àkókò yìí ti ń lọ o. ẹ jọ̀ọ́ olóòtú ẹ fún wa ní. ibo lọ́tì mú. ata igbó ata ẹgbẹ́. ẹyẹ ẹja máa tún síwájú. ó yẹ ẹ tún fún wa láwọn a sì ní bí àsìkò wa sì sí. ṣé a lè rí mi. olóòtú ẹ fún wa ní lórí ọ̀fẹ́. tí ó bá kí ń ṣe òkè. Atalẹ̀. Atalẹ̀. Àtẹ̀rí iṣẹ́ Olúwa. Atalẹ̀ owó ibi lọ sókè báyẹn. ẹ gbìn. A máa jẹ́ kí ìbéèrè tì í rọ̀. Ṣé ti ṣe tán? A ti ṣe tán. My firstborn son was surrounded by 700 giants. So, ẹ sọ ní èdè Yorùbá. Àkọ́kọ́ bí ọmọ mi. Ẹ máa tẹ̀lé síwájú. Àwọn òmíràn. Ẹ ti gba giant báyẹn bẹ́ẹ̀. Ẹ lè sọ. Ó yá. Àádó jẹ́lé márùn. No, ẹ sọ 700. Kò ń ṣe 705, ẹ kò sọ 700. Ìtẹ́ kọ́kọ́ sọ yẹn, firstborn son yẹn, ní Yorùbá a ní orúkọ fún firstborn son. Àrẹ̀mọ. Ẹgbà àrẹ̀mọ, ẹgbà òmíràn, 700 làwọn báyìí. Àkókò yìí ti lọ, ẹ jẹ́ ká máa sún síwájú. Ó yá, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn máa ní pé ẹgbà méjì. Ẹgbẹ̀rin lé márùn.
ẹni 705 ṣùgbọ́n ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin 700. Ẹ̀wọ̀n gbà. Ẹ gbá mẹ́tẹ̀ẹ̀ta nítorí náà owó yín máa wálẹ̀. Bẹ́ẹ̀ni. Àjẹyìn lówó ẹ̀jẹ̀ wa lówó. Mo rò pé owó aṣọ àrẹ̀mọ aṣọ òmíràn. Ẹ gbọ́dọ̀ gbá mẹ́tẹ̀ẹ̀ta. Kò sí tá a bá ìdáríjì. gbà mo rò pé Kò sí ìdáríjì ẹ tá a bá ti ń ṣe gbá bákan ṣe mọ̀ pé ẹ sún àwọn yẹn síwájú dáadáa yẹn sún àwà. tòótọ́ dẹ̀ ni o tòótọ́ dẹ̀ ni Olóòtú o. ẹ má jẹ́ kó kó wọ̀nyí lórí o. Ẹ má jẹ́ kó kó wọ̀nyí lórí o. nínú mẹ́ta ẹgbàá àgbẹ̀ méjì nínú mẹ́ta Bẹ́ẹ̀ni. a dẹ̀ ràn wọ́n lọ́wọ́. ẹ mọ̀ pé ẹ ràn wá lọ́wọ́. a máa sún sókè Ẹ ṣé. a kàn máa fowó yín lẹ̀ síbẹ̀ àní jẹ́ kó lọlẹ̀. Ó dà báyẹn. Ó dà bẹ́ẹ̀. Olóòtú kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn o. ṣé máa ràn yín lọ́wọ́. Ẹ ràn wọ́n náà lọ́wọ́ wọn ò gbá ni. àwọn ló gba Agba méjì òmìrán nínú fúnra wọn. mẹ́ta. ẹ Àwọn ràn ló wọ́n gba lọ́wọ́ lórí àrẹ̀mọ fúnra òmíràn. wọn. No, ẹ ràn wọ́n lọ́wọ́ lórí àrẹ̀mọ. Rárá o. Máa yọ owó yín báyìí. No. Bẹ́ẹ̀ ni. Ẹ gbọ́ nǹkan tó sọ. Sọ. Wọ́n gbọ́ ó sọ no tẹ̀sí níwájú. No, wọ́n tẹ̀ àwọn tẹ̀ àjọ wà papọ̀ ní táwọn bá ti tẹ́ ibi ti Àwọn tó tẹ́. kó wa yín nìyí. Rárá ń jẹ́ No, ìgbà tí mo ṣe yẹ sọ́ọ́ ẹ yẹ ká máa sún síwájú. Ṣé ti ṣe tán? A ti ṣe tán. Ó yá. Àti dárúkọ ọ̀rọ̀ mẹ́rin tí a lè fàyọ nínú alákìjà láì pààrọ̀ àmì ohùn orí ẹ̀. Alákìjà. àlá. Eléyìí bóyá ó le díẹ̀ nítorí náà máa fún yín ní ọ̀rìjọ́ kan. Ok. Ẹ rí re lórí a àbí ẹ dẹ̀ tún ní a kan tó ní mí tá a bá gbé j sáàrin àbí j ó di ajá re mí a lo re tó kọ́kọ́ wà ní. Ti ń ṣàṣírí fún wọn. So ẹ fún mi ní ìyókù báyẹn ẹ fún mi ní Ajá. a ti ṣe ajá báyẹn Làjà. kí ló ń jẹ́ lajá Lájà. làjà dòdò a ní dòdò méjì mẹ́rin a ní dòdò méjì mẹ́rin Ìjà. ìjà wà ń bẹ̀ Ìjà. ìjà dòdò a ní ìjà ń bẹ̀ Ìjà. ìjà ẹjá sùn síwájú ẹjá ká fi hàn yín. No. Ìtumọ̀ náà. ẹgúnṣẹ́ Àlá ìlà. owó yín ti lọ sílẹ̀ Àkàlà. Ajá. Àlá ìlà. dòmí àlá then Ìlà. redo àbí remi ìlà àkàlà Àkàlà. remi Ajá. àti ajá fẹ́rí. Ó yé mi. Ó ti dọ́dọ̀ yín báyìí o ẹ ṣe ń tẹ́tẹ́ fèrè wájú yín owó yín ò bá ti lọlẹ̀ oya next question. Ilé rọ Olóòtú. ọmọ àtiró tó ra bàtà fún bàbá ẹ parí ẹ. Wọ́n mọ̀. Ọmọ àti ro tó ra bàtà ìsẹ̀kan fún bàbá ẹ̀ ìtàn ló fẹ́ gbọ́. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ẹ ṣeun ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ owó yín á lọ sókè báyẹn a ti jẹ yín ní dọ́là 10 ó ti dọ́dọ̀ yín báyìí o ṣe ti ṣe tán A ti ṣe tán. ẹ ti ṣe tán ó yá ọ̀kọ̀ọ̀kan là ń yọ ẹsẹ̀ ní kíni. Ọ̀kọ̀ọ̀kan là ń yọ ẹsẹ̀. Ọ̀kọ̀ọ̀kan là ń yọ ẹsẹ̀. Inú wọn ti ń dùn ẹ. Nínú ẹ fún wa ní ṣe máa fún wa ní. àlè ṣé wọ́n bá yà. Ọ̀kọ̀ọ̀kan là ń yọ ẹsẹ̀. Torí kí wọ́n máa dì mí mú wọ́n máa sọ mí mú. Ọ̀kọ̀ọ̀kan là ń yọ ẹsẹ̀ nínú wàhálà. Ó lọ. Tí bá fẹ́ sọ́nsìn kí wọ́n á ní pé kí n lo ìbò kí n ké figuratively kẹ́ wá lo wàhálà yẹn fún nǹkan míì. Ọ̀kọ̀ọ̀kan là ń yọ ẹsẹ̀. Nínú ẹ ti ń súnmọ́ ẹ ti ń súnmọ́ Nínú ẹ̀rọ̀fọ̀. nítorí pé ẹ ti súnmọ́ dáadáa a máa fún yín Ẹ ṣe àbàtà ní bẹ́ẹ̀ ni Àbàtà. bẹ́ẹ̀ ni ọ̀kọ̀ọ̀kan là ń yẹ ẹsẹ̀ lábàtà. Ẹ gbìyànjú ṣùgbọ́n ẹ sì jẹ́ wá ní $50. A máa débẹ̀. Àti gbówó yín lọ sókè $75 lẹ́jọ́ wá tẹ́lẹ̀ ètò àjọ wá ní $50 sí i. Ká máa sún síwájú ẹ ti ṣe tán ó yá a ti dé abala kí ló gbọ́ báyìí ẹ máa gbọ́ ìlù tàbí òwe gbólóhùn ẹ̀dẹ̀ máa sọ nǹkan tẹ́ gbọ́ fún wa ṣòye yín ẹ ti ṣe tán àwọn ni a máa kọ́kọ́ lọ fún báyìí ó yá.
ẹ ti gbọ́ lẹ́ẹ̀mẹ́ta a máa fún yín láwọn àṣàyàn a máa tẹ̀lé ẹ̀kan sí ẹ á máa sọ nǹkan tẹ́ gbọ́ fún wa bóyá. adìyẹ kọ̀wé òyìnbó kàtì. nǹkan tẹ́ fẹ́ mú nìyẹn ẹgbà owó yìí ti lọ sókè àti jẹ́ $25 báyẹn. ṣé ẹni sóyìnbó ni àbí kí ni báyìí. wọ́n sọ ìbò ẹni tó yẹ kó tún sọ ìbò gan wọn sọ̀rọ̀. kí lẹ fẹ́ kí n sọ. àbí kí n tún orúkọ yín bèrè ni. a ní kéèyàn má sọ ìbò wọn kó sọ̀rọ̀. kí lẹ fẹ́ kí n sọ. ní ká máa sún síwájú ẹ ti ṣetán fún ti àti ṣetán. ó yá ẹ máa gbọ́ lu yín sí. kò lè. ẹ ti ṣetán ẹ fún wa ní àṣàyàn ẹ wá máa gbọ́ lẹ́ẹ̀kan sí. ó yá èwo ni. kò sẹ́ni tó dùn mọ́ àfi orí ẹni. ṣé ẹ̀kan kan ni abẹ́ ń sọ fún mi pé. mo sọ fún yín kò sẹ́ni tó dùn ẹ play ẹ bá wa tu. ẹ bá wa tu ṣe sí. ẹ lè gbọ́ lẹ́ẹ̀kan sí. òun ni. òun ni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni ẹgbà. owó yìí ti ṣe ẹ ṣàlẹ̀ kúrò ní $50 yìí. ẹ ṣàlẹ̀ ẹ lọ sókè ẹ lọ lẹ. ó yá ká máa tún síwájú. bẹ́ẹ̀ni. ó yá. wọ́n ti gbà. wọn ò tí ì mọ̀ ọ́. ó ti mọ̀. sọ̀rọ̀ jẹ́ ká wọ options náà. ilé ìtàn fẹ́ kọ́ mọ̀ náà nìyẹn. ó yá. màá fi jì í wọ́n sọ pé jẹ́ ká wo options náà ẹ̀ẹ́dẹ́tẹ́ fèrè láti rí. a ti tẹ̀ báyìí olóòtú a ti tẹ̀. ó ní pé ó lọ bá ìlú lọ ó lọ bá ìlú lọ ni a ti tẹ̀. ó lọ bá ìlú lọ ni. màá wá yọ owó yín bẹ́ẹ̀ pé àfijì yín mọ́ sí nítorí ká ti yọ owó wọn. ẹ ṣì wà ní $10 ṣe ti ṣetán láti rí àṣà yẹn. ìkejì. àwọn owó ni mo gbọ́ sórí ètò báyìí. sọnù òwe la fi ń wá. bẹ́ẹ̀ni ẹkùṣẹ́ owó yìí tún ti padà sókè báyìí a tún ti jẹ yín $25 ẹ̀yin ìjọba $75 ẹ̀sùn mi. ẹgbà ó yá ká máa sún síwájú ẹ ti ṣetán láti gbọ́ tí. a ti ṣetán. ó dùn yín pé owó yẹn wálẹ̀ àbí. ó ká mi lára. ó yá. ok ẹ fún wa ní. bí ó ṣe tán sìn máa padà sọ́dọ̀ yín. kí ló ṣẹlẹ̀. kí ló dé wọ́n ní pé òkè ẹ fún wa ní ẹ sì tẹ fèrè wájú yín nítorí náà ẹ máa jẹ ẹ ti jẹ wá ní kí ló ń pè é. ta ló sọ bẹ́ẹ̀. ẹ̀yin sọ òkè nítorí náà wọ́n tẹ fèrè wájú wọn. ẹ má bínú àlérè pé wà mí. onímọ̀ ẹ̀rọ wa ti sọ pé
ká má yọ owó yín nítorí pé wọ́n rí pé ohun kìíní yẹn dùn lọ ẹ̀ẹ́dẹ̀ gbọ́ nítorí náà a máa dówó yín padà sókè. Ẹ ṣeun. ẹ ṣeun. ẹ ṣe. Wọ́n ṣe nǹkan fún wa. Ó yá, ṣe ti ṣe tán. Àwọn ló ṣe nǹkan fún. A ti ṣe tán. Ó yá, Ẹ máa bá wa ẹ jẹ́ ká sún ṣiṣẹ́. síwájú. A máa ṣe lẹ́ẹ̀kan sí, a máa ṣe lẹ́ẹ̀kan sí. Ẹ ṣe lẹ́ẹ̀kan sí àti gbà. Èwo ni? Ó dà gẹ́ ẹ̀yin ti mọ̀. Ẹ kàn kó wọn lájà, ẹ kàn kó wọn láyà jẹ ni. Gbogbo béèrè lẹ mọ̀. Ẹ fẹ́ sọ̀rọ̀. Rárá. Àkókò yín ti lọ. Olóòtú, ẹ mú kan. Ṣé ẹ̀ ń sọ fún mi? Òun náà la mo fẹ́ mú. Ó ń ṣe ọmọ kékeré jókòó. Rárá. Ó yá, a máa mú fún yín. Ibi tí a ti pè tán. Ẹ mú kan. Bẹ́ẹ̀ ni òun ni. Ẹ gbà wọ́n gbà á. Kí ni mo Ọlọ́run mà ní ṣe? bá dáadáa yín jẹ́. Ẹ ti padà $100 ẹ ṣàánú lókè ẹ lọ sílẹ̀ lọ sókè. Olóòtú ó yẹ kówó wá ti Má jẹ́ kí ká ìwé ló sọ̀rọ̀, má ń jẹ́ yin ká owó sọ̀rọ̀. wá ń bì kan táàmù. Má jẹ́ ká sọ̀rọ̀. Ó yá, ẹ ká máa tún síwájú àti dé abala kí ló wí báyìí o. Ká tó bẹ̀rẹ̀ abala yìí, mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ra kí ló wí o. Ṣe rí pé the last episode àbí kí náà pè àwọn tó ra kí ló wí wọ́n jẹ ọdún $300. Wọ́n actually lọ all the way to $1,000 ẹgbẹ̀rún kan. Ṣùgbọ́n àwọn ìkejì wọ́n sọ Gẹ̀ẹ́sì ohun wọn wálẹ̀. Nítorí náà, tẹ́ bá fẹ́ wá sórí ètò ẹ kọ́kọ́ lọ ra kí ló wí. Ṣùgbọ́n tẹ́ bá rà náà ẹ máa bọ̀. Ó yá, ẹ̀yin lẹ máa kọ́kọ́ lọ. Àwọn wa máa tẹ́ bá ti ṣe ẹ máa ṣe lẹ́ẹ̀mẹ́ta. Ẹ máa pín mẹ́ta yẹn. Ẹnìkan máa ṣe lẹ́ẹ̀mejì, ẹnìkan máa ṣe lẹ́ẹ̀kan. Ó ti gbọ́. Ẹnìkan máa ṣe lẹ́ẹ̀mejì, ẹnìkan máa ṣe lẹ́ẹ̀kan. Ẹ má tí mọ̀ wò ó. Ẹ máa yọ wájú òkè yẹn kúrò bọ́ ẹ má tí yọ. Tó bá ti bẹ̀rẹ̀ aago yín ẹ máa yọ. Ṣé ti ṣe tán? Bẹ́ẹ̀ni. Aago yín ti bẹ̀ ẹ máa yọ èkó yẹn. Ẹ jẹ́ kí n ṣàlàyé fún ẹni tí ò bá mọ̀. Bí eléyìí sìn Èkó lélẹ̀ rẹ̀ Lagos. Ẹ fẹ́ jẹ́ kí ẹni yìí sọ ẹ fẹ́ jẹ́ kí ẹni tẹ̀ ń bá ta kó sọ Èkó. Ṣùgbọ́n ẹ lè sọ Èkó fúnra ẹ lè sọ Ògùn, ẹ lè sọ Ìbàdàn, ẹ lè sọ Ìkẹjà, ẹ lè sọ Agége. Ṣùgbọ́n ẹ lè tọ́ wọn sọ́nà pẹ̀lú dòmí, ẹ lè sọ àwọn ọ̀rọ̀ mìíràn láti gbé wọn débẹ̀. Ṣùgbọ́n yín nítorí náà ẹ máa yọ fàájì yẹn á máa bẹ̀rẹ̀. Yá. Máa yọ kúrò. Ó yá, àkókò yẹn ti bẹ̀rẹ̀ nítorí kẹ́tìrì. Ní ìpínlẹ̀ ibi tá ti wá, àwọn èèyàn máa ń sọ pé àwọn yìí ló bà ìlú jẹ́. Àwọn tó ẹgbẹ́ kan tú ìlú ṣe. Ẹ fún wọn lóhùn. Dòréré. Ṣálẹ̀ tẹ́ ń bíbá tí wọ́n bá ti gbà. Ẹ jọ àárín wọn dáadáa. Ìjọba ló fẹ́ sọ. Ìjọba ló fẹ́ jẹ́ Ìjọba àbúrò ṣèlú. Tán bá mú dòrédò, tán bá mú ẹni tó jí nǹkan, tó mú olè. Àkókò yìí ti lọ. Ọ̀daràn ló fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ. Ọ̀daràn ẹ bá mi fìyẹn padà síbẹ̀. Ọ̀daràn. Wọ́n ṣe méjì So, wọ́n ṣe méjì. wọ́n tí mo ṣe lè yín lọ́kàn báyìí. A máa padà wá sọ́dọ̀ yín. Ẹ̀yin lọ́kàn báyìí. Ibo la ti fẹ́ mu? Ẹ mú láti fi kíbi. Ẹ má ṣèyàn ni, ẹ má ṣèyàn ni. Mélòó ni ká mú? Ẹ lè mú. Ẹ mú púpọ̀. Ìtọ́ bá wà níwájú ẹ lè lò. So eléyìí nìsín ẹ lè lò. Nítorí kẹ́ ẹ ti rí. Ṣàkókò yín ti bẹ̀rẹ̀, ẹ ti fẹ́ bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Ó yá. Wọ́n ti ń rí, ẹ má jẹ́ kó rí káàdì. Rere. Ẹ má farajú o. Ibi tá a lọ tó máa ń ṣe fàájì, àwọn ọ̀rẹ́ ẹ̀ ó ní
Ẹmu. Ẹ ti gbà, wọ́n ti gbà. Rédòdò. Rédòdò. Ó yá. Ilẹ̀kùn ló fẹ́ sọ. Dòmídò. Dòmídò. Téèyàn bá ti mu ọtí àmujù tó bá délé, kí ló máa ń ṣe? Dòmídò. Ìgbọ̀nsẹ̀. Dòmídò. Èèyàn mu ọtí àmujù ló bá délé. Ẹbí ẹ bá ń dábàrà sí ẹyẹ ẹbí yẹn kúrò bẹ́ẹ̀. Ẹ dẹ̀ gbìyànjú o ṣùgbọ́n ẹyọ kan lẹ́gbàá nítorí náà a máa sún síwájú. Ó yá ó ti dọ́dọ̀ ṣe fẹ́ tún ṣe. Ẹ má bínú owó yẹn ò lọ. Kò ní lọ bí kankan ẹ gbá kankan. Ẹ gbọ́dọ̀ gba méjì kó owó yẹn tó lọ sókè. Ṣé kèmí ṣe the next one? Ló bá ti lè ẹjọ́ kúrò. Ṣé ti ṣe tán? Bẹ́ẹ̀ni. Ó yá àkókò yìí ti bẹ̀rẹ̀ báyìí. Kí ni rédòdò tí àwọn ìyá wa bá lọ sí ọjà tó máa fi ń. Ẹ ti sọ ọjà wà ń bẹ apẹ̀rẹ̀ lọ́fẹ́ yẹ kẹsàn. Kí ni ẹ ní kí n bá yín ṣe ká tó kúrò ní ilé nígbà tí ẹ jókòó sórí àga? Gèlè. Rárá, ìkejì. Ojú. Kí ni orúkọ? Àtíkè. Bẹ́ẹ̀ ni. Bá ṣe wà báyìí, kí ni tí máa fẹ́ sọ pé tó tẹ̀lé ẹ má fọrùn ṣe ní báyìí. Ọ̀la ló fẹ́ kẹ́ sọ. Kí ni téèyàn bá gbé nǹkan, téèyàn bá lọ ṣe fàájì, téèyàn bá kí ni àwọn ọkùnrin máa ń ṣe? Ó ti lọ. Ọtí. Ẹ ṣeun. Ẹ kú iṣẹ́. Ó yá ẹgbà kankan báyẹn. Ẹ̀yin ló wá kàn tí ẹ bá ti. Ó yá ẹ̀yin ẹ máa ṣe lẹ́ẹ̀kejì báyìí. Ẹ máa kó dáadáa. Ẹ kó sí ẹ má jẹ́ kó rí o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn kò yí ọ̀rá gẹ́gẹ́ ẹ máa yọ torí yẹn kó rẹ̀. Ẹ wá súnmọ́ mi díẹ̀. Ó yá àkókò yẹn ti bẹ̀rẹ̀ báyìí. Nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ rere ó ní béèrè tó ń kọ́ béèrè lọ́wọ́ wọn tó ń tètè gbà. Erin. Lákàtà bùnmi. rere ìkan. Wọ́n ti gbé yín níbẹ̀ tán. Wọ́n ní nǹkan tó kọ́ gbàtà ni pé àwọn gbọ́. Àtíkè. Níbẹ̀rẹ̀ ètò. Níbẹ̀rẹ̀ nǹkan tó kọ́ gbà ìbéèrè tó kọ́ tó funfun. Ó funfun báyìí. Ife. Top first question. Ó ife mi ò mọ̀. Ó yá ẹ máa sísú. Wọ́n sọ ìbéèrè. Dòmídò. Oye mi mo sọ first question. Dòmídò. Nǹkan téèyàn máa ń lò téèyàn bá lọ sínú oko tó bá fẹ́ ṣán. Àdá. Ẹ ti gbà kan sí. Ọba máa ń láwọn ìjòyè. Ọ̀tún wọlé. Lọ sókè. Ṣùgbọ́n kí ni ẹ sọ nǹkan lẹ́ẹ̀kan. Àwọn àfijìn àbí onímọ̀ ẹ̀rọ aṣẹ́ sọ fún wa. Ní láì sọ yìí fi. Àbí ká filẹ̀. Ẹja máa sísúwájú. Ẹja máa sísúwájú. Mi lè sanwó. Ó nìkan owó ń sọ pé àfi. Ẹ bá mi wọ́n ṣe dáadáa ẹ̀yin ṣe tẹ́ bá ṣe tán kẹjẹ́ kí n. A ti ṣe tán. Ó yá. Nǹkan tí ọmọléèwé máa ń ṣe kó tó bọ́ sí ipò mìíràn tó gbọ́dọ̀. Ìdánwò. Nǹkan ṣòun ìmí ìlélẹ̀. Ọmọ àgbà ilé. Àdánwò ló fẹ́ yẹ kẹ́ sọ. Nǹkan tó máa ń wà nínú nǹkan tí wọ́n bá ń jà, nǹkan tó máa ń wà nínú ìbọn, nǹkan tó máa wà
dòmí àdá ẹ má fara gbé ẹ má fara jù ẹ. wọ́n gbọ́n láti ẹmú mi ẹ̀rín ló fẹ́ jẹ́ kẹ́ sọ. nǹkan tí àwọn tá a fẹ́ lò fún tàbúrò ẹ̀. òfì aṣọ òfin ẹgbà. ó ti lọ. nǹkan tí obìnrin máa ń. ó yá ẹgbà ọ̀tá àti aṣọ òfì. aṣọ òfì ìyẹn náà dá nísìnyí báyìí owó yín ò lè wálẹ̀ mọ́ ṣùgbọ́n owó yín lè wálẹ̀ tí ó bá sọ èdè Gẹ̀ẹ́sì tẹ́ ẹ̀ bá tẹ̀ a dẹ̀ fi kan jì wọ́n lẹ́ẹ̀kan àbí onímọ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ni méjì. ó yá ẹ̀yin ẹ bọ́ síbí. kí mi wá báyìí. ẹ̀yin mo gbọ́dọ̀ máa wo tẹ́ ẹ ṣe tán. àyè ṣe tán. wọ́n máa fi ń kọ́lé wọ́n máa ń lẹ̀ mọ́ra gànà láyé àtijọ́. ẹ gbọ́dọ̀ yẹ̀yẹ́ ẹ ti kọ́kọ́. wọ́n máa fi ń mu gàrí omi rárá ó lè jábọ́ atúká. ẹ máa ti ń fara júwe ẹ máa. ó lè jábọ́ wọ́n á fi mu gàrí. tòlú dòre. wọ́n sọ pé ta ni ní èdè. ó máa ń fò. ẹyẹ. àgbọn ọlọ́fẹ́ kẹsàn-án bẹ̀rẹ̀. wọ́n máa fi ń tí ara ènìyàn ò bá yá wọ́n máa ń fi síyàn lára. oògùn abẹ́rẹ́. ó máa ń jáde nígbà tójò bá rọ̀ tán. ó ti lọ Òṣùmàrè. Òṣùmàrè. Rainbow. mi lè mọ̀ ẹ má wulẹ̀. ok kí lè sọ lẹ́ẹ̀kan who kí ni who. who is tí a mọ̀ mi ìsọ̀tàn ẹ má wulẹ̀ tẹ́. wọ́n sọ pé bẹ́ẹ̀ ni mi ìsọ̀tàn ẹ mọ̀ kan tí mo fẹ́ sọ lẹ́yìn yẹn mi ìsọ̀tàn àsọtàn rẹ̀ jẹ́ kéèyàn sọ̀rọ̀ tán kéèyàn tó máa bẹ̀rẹ̀. ẹ sọ èdè kí lè sọ. nǹkan tá a máa ń pè àgbọn náà ni. àgbọn ni fáwa. ó ti yé mi nítorí náà ìtẹ̀tẹ̀ kọ́kọ́ tẹ̀ àníyàn ṣùgbọ́n eléyìí tó sọ yẹn is àmàyọ yẹn. mi ìsọ ẹ mọ̀ kan tí mo fẹ́ sọ tí mo fẹ́ sọ. ẹ sọ èdè Gẹ̀ẹ́sì. ẹ ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo gbà ṣùgbọ́n mi sọ Yorùbá náà ni ọ̀wọ̀ náà Yorùbá ni ó kàn. no cool yẹn is fine o is tẹ́sán yẹn. tó bá jẹ́ pé cool yẹn is wà okay right. mi sọ ẹ má wulẹ̀ mo wà náà kan mi ni mi sọ ẹ̀yin lẹ lérò pé mo fẹ́ sọ who èmi ẹ̀yin ẹ má wọrí kò sí anybody tó gbọ́. èmi gbọ́. ṣùgbọ́n olóòtú ẹ má ṣe ìyọnu. àwọn olóòtú ló máa sọ. ẹ má bínú. Ọlọ́run kí ni mo fẹ́ mọ̀ nǹkan tẹ́ sọ. ẹ sọ ní èdè Yorùbá tẹ́ ẹ bá sì lè sọ lédè àgbáwọlé àgbáwọlé tí ẹ bá sì lè sọ lédè Yorùbá. bẹ́ẹ̀ ni sọ òkè. wọ́n sọ ó ti dáa ẹ sọ ó ti dáa ní èdè Gẹ̀ẹ́sì. nǹkan tí mò ń sọ ni wípé tẹ́ bá gba kú wọlé á jẹ́ pé a ti gba méjì. àgbákù wọlé ẹ gbà ìgbẹ́ tí ń jà fẹ́tọ̀ yín ẹ ṣàṣọ èdè Gẹ̀ẹ́sì lọ. ẹ ṣe ẹtí wá jẹ wá ní $100 báyìí inú mi dùn ayọ̀ mi kún àjẹyìn ní $50 ṣẹ́rí kó àwọn ìbéèrè yìí rọ̀ wọ́n rọ̀. olóòtú àwọn nǹkan tẹ ẹ fi ọ̀bẹ jẹ wá ń ṣu ni àyíbá ló máa ń. ẹ bá gbé àwọn ẹ̀bùn wa wọlé. ẹ ṣeun inú wa dùn ayọ̀ wa kún pé ẹ wá inú wa dùn gan pé ẹ wá ẹ ṣeun inú wa dùn pé ẹ jẹ wá ní $100 $100 nítorí náà ẹ jọ. òsì tó lúwa ò lè san. ìjà tẹ wá fẹ́ padà wá tẹ wá fẹ́ jẹ wá lọ́wọ́ tẹ bá fẹ́ jẹ wá lọ́wọ́. ẹ sọ délẹ̀. again ẹ lè yówó tèmi nítorí náà tẹ bá fẹ́ kópa lórí ètò wa ètò ṢoGbédè ẹ lọ sí www.sogbede.com ẹ kàn sí wa a máa pè yín wá again. olóòtú mo fẹ́ sọ̀rọ̀ kan ká tó. kí lẹ fẹ́ sọ.
mo fẹ́ kí yín fún iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe láti fi gbé àṣà wa lárugẹ. Mo dẹ̀ gbàdúrà pé àwọn alálẹ̀ wọn ní bá ti ń jẹ́. Àmín. ṣùgbọ́n èmi ní nǹkan tí mo fẹ́ sọ. táwa ti fẹ́ ṣe ẹ máa jẹ́ kó jẹ́ pé àwa ta súnmọ́ àwọn age group. ìyẹn kọ́ mi ń sọ ìmọ̀ wa kó rí owó tá gbà ní. Àwọn màmá ti ní òye jù wá lọ. Àwọn tó wà ní ọmọ wọn tó yẹ kó ń sọ̀rọ̀ wọn Àwọn kan máa ń ṣe ní ṣókí ní kọ́tọ́ bí mí ni mo dáhùn. Ẹlẹ́mọ̀ kan tó ṣẹlẹ̀ àwọn wá tẹ fèrè àwọn wá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ wọ́n ti ní formation. ṣebí àjọ ń ranra wa lọ́wọ́ ni. ẹ̀yìn sì wọ́n ti ń ká lólò lórí pé wọ́n fẹ́ sọ. Ẹ̀yin ẹ má ṣèyọnu. Wọ́n rí ẹ fẹ́ jáde. Kò lè jáde. Òun náà ti sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ ṣeun inú mi dùn gan pé wá gbogbo nǹkan tó jẹ mọ́ èdè àṣà àti ìṣe àwọn Yorùbá là ń gbé lárugẹ lórí ètò ṢoGbédè. Bá a ṣe sọ tẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ wá ẹ lọ sí orí wẹ́bsáìtì wa ẹ kàn sí wa a máa pè wá ẹ ṣeun ó dàbọ̀. Aṣọ Yorùbá dùn